change ojú tán fi ń wo àfá generally because mo rò pé gbogbo wa ti shift the venue of our lecture from where it ought to be to the social media now àti pàtẹ sórí ẹ̀ báyìí òun ló kù tá à ń ṣe ìmọ̀ ẹ̀ tó máa wá bẹ̀ tẹ́lẹ̀ àtẹ̀tí òun wá bẹ̀ tẹ́lẹ̀ ìtí mi wá fẹ́ bí ni pé ṣáájú ọ̀rọ̀ Abdulrahman yìí sà kó tó di wípé Abdulrahman dáràn gbogbo ẹ̀yin àfá àtẹ̀jáde yìí my apology no apology to this gbogbo ẹ̀yin àfá àtẹ̀jáde pátápátá mi ìyọ ẹnìkan lẹ̀ àti ìwọ tó tún fẹ́ jáde ẹ bá mi yẹ conscience yín wò what has been your contribution to the society nínú ọ̀rọ̀ tẹ́ ń sọ lórí social media nínú tẹ́ ń kọ́ àwọn ọmọ kéwú yín nínú ìtẹ́ ń sọ gbangba àti tẹ́ ń sọ kọ̀rọ̀ what has been your contribution how did you contribute to this society contribution yín positively ni àbí negatively ipa tẹ́ ń kó láwùjọ ẹ jẹ́ tó sọ bẹ́ẹ̀ yẹn kí n sọ ní Yorùbá ipa tẹ́ ń kó láwùjọ nínú àwọn ọmọ tẹ́ ń kọ́ ń kéwú ipa kírù nǹkan tó ṣẹlẹ̀ yìí kó má fìdí múlẹ̀ ní àbípa kírù nǹkan báyìí ó máa ṣẹlẹ̀ lẹ́ ń kó association ìyá alálàáfáà lóríṣiríṣi torí ẹgbẹ́ ọ̀rẹ́dẹ́gbẹ́ alálàáfáà ti wà ẹgbẹ́ àjọké onílé kéwù kan náà ó ti wà ẹgbẹ́ àjọǹgbàdúgbò alálàáfáà ó ti wà kí ni àwọn ìtẹ́ máa ń preach nínú ẹgbẹ́ yín yẹn èmi ti rí àsàlátù kan tó yẹ pé bẹ́ẹ̀ yẹn bá fẹ́ lọ bẹ̀ǹgbà kan tí ó bá wọ tó fáìn tàbí ó ní fóònù tó lé lọ́wọ́ kò ní lọ àwọn èèyàn gbàwé fóònù torí pé wọ́n fẹ́ lọ àsàlátù mo mà àsàlátù yẹn mi ní sọ̀rọ̀ pẹ̀ ọ̀pọ̀lọpọ̀ inú yín náà sì mọ̀ tó yẹ pé show off là ń lọ sí ń bẹ̀ show off sí èmi ti rí àwọn àsàlátù yẹn mo dẹ̀ mọ́ mo gbà yẹn ṣùgbọ́n gbogbo ẹ̀yin àfáà àtẹ̀jáde mo fẹ́ kẹ́ yẹ conscience yín wò before now ẹ̀rí ọkàn yín kọ̀rọ̀ jigun nínú yín ipa wo lẹ kó láwùjọ ṣáájú àkókò yìí bóyá nínú Islam ni o bóyá nínú Kristẹni ni o bóyá nínú ẹni tó ń ṣe kankan ni o bóyá ìjọmọnìyàn lọ́sàn-án ipa wo lẹ kó ṣé àwọn ọ̀rọ̀ tí ń jáde lẹ́nu yín ọ̀rọ̀ kírun tó ṣẹlẹ̀ yìí mọ̀ ṣẹlẹ̀ ni àbí ọ̀rọ̀ kírun tó ṣẹlẹ̀ yìí ṣẹlẹ̀ lẹ́yìn ń sọ ṣáájú àkókò tó ṣẹlẹ̀ yìí torí pọ̀pọ̀lọpọ̀ nínú yín ti ń jáde lónìí ọmọ pé ọ̀ràn Abdulrahman tó dá yìí òun náà ó pè ń bẹ̀ níwájú Ọlọ́run yes ọ̀pọ̀lọpọ̀ nínú yín ọmọ pé wọ́n pè ń bẹ̀ o ìtí ó sì jẹ́ kẹ́ ẹ mọ̀ pé ẹ pè ń bẹ̀ ni pé ẹ máa tóbi jù láti bá sòdodo ọ̀rọ̀ ẹlòmíì ó kàrámà ara ẹ̀ ju bí Ànábì sallallahu alaihi wasallam gẹ́gẹ́ ṣe pera ẹ̀ lọ òun gan tó nǹkan bá dé kọ̀rọ̀ tó bá náfààní tó lẹ́rìí ọkàn yẹ inú rẹ̀ wò yọ mọ̀ pé òun ti kúrò lójú ọ̀nà gangan ojú ọ̀nà Ànábì Muhammad sallallahu alaihi wasallam yọ mọ̀ pé òun ti tàsé agẹrẹ látàrí sísàyàn lásàfẹ́ kú kíkí yàn lákìfẹ́ pa mímọ̀ yàn pé yàn ní tí ọ̀jẹ́ ó ti jẹ́ kíkọ jáde oríṣiríṣi kó wọlé sí wa lára gbogbo wa ti wá di authority àti di authority a bọ́ sórí social media a máa sọ̀rọ̀ a gbé fatuwa kalẹ̀ a kàn make sure pé lónìí o I want to convince people ṣé wọ́n rán yín sẹ́ kẹ́ confuse wa àbí kẹ́ convince wa lónìí I want to say something tó jẹ́ pé wọ́n wò mí wọ́n àmọ́ pé kí ló ṣẹlẹ̀ ṣe àfáà nìyẹn ẹ̀yẹ ní yín wò ìyẹn tó fẹ́ ṣe wá sí àmọ́ ibi tí ń bọ̀rọ̀ lọ ìgbọ́tọ̀ o ṣùgbọ́n tó kọ́kọ́ fi bẹ̀rẹ̀ ni pé Islam faramọ́ oògùn owó ṣíṣe ọ wá fẹ́ mọ ọ padà tú o ìyìn ní ewu nǹkan bẹ́ẹ̀ yẹn lọ jìnnà but ní tó fi bẹ̀rẹ̀ yẹn gan sọ́bálà àkáì mu sọ́bálà àkáì àfáà mu forget about every other thing tó bá sọ pẹ̀lú ẹ̀ ó ti ń sọ Islam faramọ́ oògùn owó ṣíṣe ṣé n tó fẹ́ tú yẹn sóògùn owó ni torí níbi tí ń bá lọ ọ́n dàpọ̀ àwọn àfáà ńláńláńlá ọ wá fẹ́ sọ pé bóyá mímọ tọ́jú ọmọ ọlọ́mọ lògùn owó mímọ kẹ́rù ẹ̀lẹ́kọ̀ọ́ lògùn owó mímọ ṣe dáadáa lògùn owó is that ògùn owó tí wọ́n bá ní làákàyè tó fi gbé kalẹ̀ dáadáa so ó ti ṣe ìgbéléwọ̀n làákàyè ẹni tí ó gbọ́ wípé yóò gbọ́ yé àbí pé ìdánilójú wo ló ní pé ẹni tí tó wá gbọ́ ẹ tẹ́lẹ̀ tó yẹ kó ti ronú kó ń fẹ́ ṣiṣẹ́ lábi tẹ́lẹ̀ ṣùgbọ́n tó wá láǹfààní àti wábi lẹ́kṣọ̀ rẹ tó wá gbọ́ ẹ ó sì gbọ́ ẹ lérèfé ọlọ́run ọ̀kadà rà kó gbọ́ ẹ délẹ̀ jọ́ torí ọlọ́run ipa kí ni o ti fi yẹn kó láwùjọ iṣẹ́ kí ni òun wà sí rẹ ní déédéé àkókò yẹn èyàn alálàáfà èmi tí máa tẹnu máa ti pẹ́ pé ibi tá a dé lórílẹ̀‐èdè yìí inú ẹ̀yìn tí inú àwọn tí wọ́n bí kódà kan tó bí olóṣèlú mi ilẹ̀ yín aṣáájú ẹ̀sìn wa táǹpẹ́ aṣáájú ẹ̀sìn tá a kó àlámọ̀rí wa lé yín lọ́wọ́ tá a nígbàgbọ́ nínú yín bíi pé kò sí nǹkan kan mọ́ jù yín lọ ó sì bàjẹ́ débi pé ẹlòmíì kò ka irun kíkí kún mọ́ kò ka àwẹ̀ gbígbà kún mọ́ kò ka sàkáyé ọkún kún mọ́ kódà kó lówó tí ó fi lọ sí àjì yọ kọ̀ọ̀kan rán àfáà rẹ̀ lọ toró nígbàgbọ́ pé àfáà Ọlọ́run kékeré pẹ̀lú kò tí wọ́n wá fi yín sí yẹn sà ẹjọ́ torí Ọlọ́run kí ni ipa tẹ́ ń kó láwùjọ ẹ̀ ń fọ àwùjọ mọ́ ni ẹ̀ ń ṣàtúnṣe àwùjọ ni abẹ́ ń ba àwùjọ jẹ́ ṣé Ànábì Muhammad sallallahu alaihi wasallam so ba àwùjọ jẹ́ ni àbútún àwùjọ ṣe ọ̀rọ̀ mélòó lẹ́yìn bá wa sọ gan nípa ibi tá a dé sí compare pẹ̀lú ọ̀rọ̀ tẹ́yìn bá wa sọ nípa ibi tá a wà yìí nípa tí ọ̀tán tẹ́ntì ìsáfà gan tọ́mọ̀ pé ọ̀tán ibo kí ni ẹ kọ́kọ́ bí ẹ̀mí yín náà ṣe bẹ́ẹ̀ jáde báyìí ẹ̀ ń bọ́ Abdulrahman ṣé ẹ̀mọ̀ bẹ́ẹ̀ ilẹ̀ train Abdulrahman ni ọ̀pọ̀lọpọ̀ ọdún yìí ló fi ọ̀rọ̀ ẹnu iṣẹ́ yẹn ń gá ṣé á rí mi èmi mo wà ń bẹ̀ àwa náà ti dóde lónìí o
àwa náà ti kọ́lé báyìí o, àwa náà ti lówó báyìí o, a ti kọ́ àṣẹ báyìí o. Ọ̀pọ̀lọpọ̀ ọ̀nù yín ló jẹ́ pé nípa ìwà tẹ́ ẹ wù yẹn ẹ ti kọ́ millions of Abdulrahman. Ẹ̀rí sì ń pa mí ó dẹ̀ jọ mí lójú. Mo dẹ̀ ń wò pé àwọn èèyàn dẹ̀ mú wọ́n dẹ̀ ń kálárì rí pé Abdulrahman ó pààyàn kan. Ṣé ẹ máa dúró ọmọ èèyàn tí àwọn èèyàn wọ̀nyí ń pa lójúmọ́? Ṣé ẹ máa dúró àwọn èèyàn tí àwọn aláàbọ̀ ẹ̀kọ́ yìí àwọn tí wọ́n ń sáré ayé yìí, ṣé ẹ máa dúró àwọn èèyàn tí wọ́n ń pa lójúmọ́? Àfi kẹ́ ẹ bọ́ sí orí afẹ́fẹ́, kẹ́ ẹ mọ yàkàyàkà ara yín, kẹ́ ẹ mọ bú bàbá ara yín, kẹ́ ẹ mọ bú àwọn ẹni ẹlẹ́ni tí wọ́n ti ṣe tí wọ́n ti lọ, kẹ́ ẹ mọ fọ̀rọ̀ burúkú ránṣẹ́ sí wọn nínú kòtò. Ọ̀rọ̀ wo lẹ wá fi ránṣẹ́ gan? Kí sì ọ̀rọ̀ tẹ́ ń sọ? Ọ̀rọ̀ wo lẹ sọ náà? Ẹ̀ ń tú èdè elédè, èdè tọ́lọ́run gba àlekè ọlá tó gbọ́lá fún, èdè lárúbáwá tọ́lọ́run gbé ọlá fún. Ṣé bẹ́ẹ̀ dé ọ̀nà ẹ̀ lẹ́ ń tú fún wa? Àbí ṣé ọlá tọ́lọ́run wá gbé fédè yẹn, ṣé ilẹ̀ yìí gbé fún èdè yẹn? Ọlọ́run sì gbọ́lá fún èdè yẹn nítorí pé èdè tí òjíṣẹ́ náà wọ́n sàṣàlà sọ, èdè ibi tí wọ́n ti bí i ni. Torí pé ó sì tẹ̀lé àṣẹ àti ìlànà Ọlọ́run ni. Ǹjẹ́ ẹ̀yin wá tẹ̀lé àṣẹ àti ìlànà yẹn? Ẹ̀yin kọ́ lẹ kọ Kùránì náà, ẹ̀yin kọ́ lẹ kọ àdìsí náà, kí lọ látàgbé fún yín, síbi kẹ́ ẹ tú fún wa ni, káde báyìí lójú ọ̀nà tó tọ́. Ẹ̀yin àtàwọn ọmọ yahoo ẹ̀mọ̀jọ́ ń du girlfriend ni, ẹ̀mọ̀jọ́ ń dulẹ̀ tí wọ́n rà ni, ẹlòmínú yọ̀mọ̀ sí kankan mọ́ ṣojú sí ọmọ yahoo lọ. Àmàláfà àtọ́jẹ́ pọ́ mọ̀ specialize lórí yahoo mọ̀ ni, àmọ̀mọ́ tí ń jẹ́ yahoo plus, àmọ̀mọ́ original yahoo, àmọ̀mọ́ wákàtẹ́ mọ́ dápẹ́ ni ọba wá gbọ́sẹ̀ lọ́wọ́ yín tí ò padà wá dọ̀ yín mọ́ nígbà tí iṣẹ́ bá dáhùn, àmọ̀mọ́ wákàtẹ́ ń dá fún wọn. Irú ọ̀sẹ̀ wo ni? Irú iṣẹ́ wo ni? Iṣẹ́ gbígbóná, iṣẹ́ gbígbóná, iṣẹ́ kíkọ̀ bẹ́ẹ̀ gbóná bọ́nú ná, ìyọ́ pẹ̀lú gbígbóná porúkọ olóko sí àgùntàn àbẹ̀wúrẹ́ àbí nǹkan fìdú lọ́rùn. Ṣé sọ pàtàkì dákẹ́ kò tẹ́ wa lọ́rùn? Àwa ìsá àfa ṣùgbọ́n mùsùlùmí ni wá. Ìsì máa ń bà wá nú jẹ́ kí ẹnu àbùkù ọmọ kan ẹ̀sìn wa ó sì máa kan àwọn àgbàlagbà. Kéèyàn mọ̀ já àfa àgàn kó jágbàlagbà, ẹni àpọ́nlé ni ẹ̀ṣẹ̀ ni àrífín, ẹ̀ṣẹ̀ ni àtẹ̀mẹ́rẹ̀, ẹ̀rẹ̀ fọwọ́lẹ́rán gbọ̀ngàn dẹ̀ bàjẹ́ tán. Kò sì wá sẹ́nìkan tí ò lè yọ sùn ti ètè, tí ò lè bu yín bu wá anyhow bó ṣe wù ní ìsìn wáì gbogbo yín wá ń jáde. Kí lẹ̀ jáde fún? Kí lẹ̀ jáde fún? Sómi lọ yẹ jáde. Oníkọ́lọ́ yẹ kẹ́ jáde náà. Oníkọ́lọ́ yẹ kẹ́ jáde. Ó ti yẹ kẹ́ jáde before now. Gbogbo jáde yín tẹ̀ jáde kí ni. Abdulrahman yìí ní ìsìn tí ọ̀rọ̀ ọmọ kéwù. Sọmọ kéwù ẹnìkan kọ́. Sẹ́yìn kan kọ́ ní ẹjọ́ ń lòdì bàndírí. Sẹ́yìn kan kọ́ ní ẹjọ́ ń lòdì gbogbo ẹ̀ lọ. Àwa lè bára wa sọ̀rọ̀ ń kọ̀rọ̀ mọ́. A lè ṣàtúnṣe ara wa ń kọ̀rọ̀ mọ́. Gbogbo òdi ara wa láwa máa fẹ́ ta lójoojúmọ́. Àmọ́ bá ṣe bọ́mọ ìyá wa wí mọ́. Àmọ́ bá ṣe bàgbàlagbà wí mọ́. àmọ́ bá ṣe bọ́mọdé wí mọ́. àmọ́ bá ṣe bẹ́lẹ́kọ̀ọ́ wí mọ́. Àfẹ́kọ́ bára wa wí mọ́. Àfáàní náà bọ́ sórí social media yóò rí òdodo ọ̀rọ̀, yóò sàmì tí ọ̀pọ̀ ń sọ̀rọ̀ yẹn lọ́nà tí yóò fi táwọn èèyàn tí ó wó wọn ó fi pọ̀ tí ò ní fi ní fẹ́ sẹ́yìn, yóò sá máa pẹ́ sọ, yóò máa pẹ́ sọ, àní mọ ibi tá a kà wọ́n sí mọ́, àní mọ ibi tá a pè wọ́n mọ́, kí wọ́n lè máa pẹ́ lómi léèyàn rẹ ní ọkàn máa sọ oríṣiríṣi. Àwọn sì fọ́ lẹ́ra máa wò yín, àwọn ìkúkú sáfà, àwọn kan sẹ́sìn tiwa ni, àwọn ìsáfà. Ṣùgbọ́n jẹ́ bí ìsà ẹ̀yìn àfa wa, kí ló kùnà? Kí ni a fi mọ bàbá wa, bàbá Kamal? Kí ni a fi mọ bàbá wa, bàbá Lágége? Kí ni a fi mọ bàbá wa Lágbàjì? Kí ni a fi mọ bàbá wa Lámúnigun? Àti àwọn bẹ́ẹ̀. Kí ni a fi mọ bàbá Lánàṣẹ̀? Kí ni a fi mọ iná kojú tàná? Kí ni a fi mọ iná gbogbo àwọn àfa ńláńlá? Kí ni a fi mọ bàbá wa Haruna? Kí ni a fi mọ wọn? Ṣé bí ká sọ ọ̀rọ̀ ká bẹ lọ́hùn kó sì gbàdúrà ni? Ó yẹ ìwà mọ̀ ẹ jẹ́ ran yín létí. Kì í sọ automatic ká máa wádọ̀ yín pé bá wa bẹ lọ́hùn rárá. Nǹkan kan ló sì sọ wá di ká máa wádọ̀ yín pé bá wa bẹ lọ́hùn. Ẹ jẹ́ n tú. Ṣé rí bí ẹni tó lọ lé skul bó ṣe lọ kọ́ ẹ̀kọ́ èdè òyìnbó, tẹ́ni tó lọ skul lọ kọ́ ẹ̀kọ́ èdè Yorùbá, tẹ́ni tó lọ French skul tó ti lọ kọ́ èdè French, bẹ́ẹ̀ ni ẹ̀yin náà kọ́ èdè Lárúbáwá. Lárúbáwá is a language attached to because òun ní iyì ju ọ̀pọ̀lọpọ̀ lọ nítorí pé èdè yẹn ni wọ́n fi kọ́ Al-Qur'an. Èdè yẹn lẹ́ẹ̀ sì fi kà á ilé ẹ̀ fi tú fún wa. Èdè yẹn torí pé ẹ̀yin lè kà á dáadáa ẹ lè tú fún wa. Àwa nígbàgbọ́ wípé gbogbo ibi tí wọ́n ti ṣàdúrà ń bẹ̀ ẹ mú èdè yẹn ẹ fi bẹ lọ́hùn. Number one, a nígbàgbọ́ pé ẹ̀yin tó ẹ̀ka tó yé eyín yẹn ẹ tó ti súnmọ́ Ọlọ́run ju àwa lọ nítorí pé àwọn ìgbàgbọ́ wa ni ẹ lè má ra ètò nítorí pé a mọ̀ pé ẹ̀yin lẹ́sẹ̀sẹ̀ ń tú fún wa, ẹ̀yin lẹ́yìn introduce ẹ̀ fún wa wípé fún yín láti mọ̀ dé level yẹn àwa gbé yín sípò onímọ̀ pé n tẹ́ ẹ mọ̀ yẹn o yóò lápa lára yín, yóò jẹ́ kí ẹ jìnnà sí gbogbo tẹ́ ẹ ní á jìnnà sí, yóò jẹ́ kí ẹ súnmọ́ gbogbo tẹ́ ẹ ní á súnmọ́. Gbogbo nǹkan ayòyò yín ní ayé tí máa sọ̀yàn di èrò ẹ̀yìn níwájú ká ṣètò Ọlọ́run. Ẹ̀yin lẹ sọ fún wa pé kò yẹ ká dì mọ́ púpọ̀ ẹ gẹ́tẹ̀ àwa wá nígbàgbọ́ nínú yín, àwa rò pé ẹ̀yin ò dì mọ́, a rò pé ẹ̀yin ò le, àti wá wò pé bẹ́ẹ̀ ṣe mọ̀ yẹn o pé ẹ̀yin lẹ máa sọ pé kò yẹ ká fẹ́ yàwó níyàwó pé ẹ̀yin ò ní fẹ́ yàwó níyàwó. Ọlọ́run ò faramọ́ ká máa parọ́
ìmọ̀ bẹ́ẹ̀ ti sọ pé Ọlọ́run ní kí á jìnnà sí sìnà lárúbáwá ń sá lọ no lọ́wọ́ tí mo wà pé ẹ̀yin lẹ kọ́ wa bẹ́ẹ̀ pé ẹ̀yin ló jìnnà sí sìnà Ọlọ́run ọ̀fẹ́ olè nígbà tẹ́ ń tún fún wa la gbọ́ pé olè ọ̀dà pé àwọn náà jìnnà sí olè jíjà pé ká má mórogún pẹ̀lú Ọlọ́run ẹ̀ṣẹ̀ ńlá ni ẹ̀yin gan ẹ̀ ní mórogún pẹ̀lú Ọlọ́run ká sì mọ́ sáré ayé ká gbàgbé ọ̀run rọ́bà náà àti iná fi dúnìyà pé bá a ṣe ń tọrọ ayé ká má tọrọ ọ̀run náà ká má fi ayé wa bọ̀run wa jẹ́ ẹ a nígbàgbọ́ pé ẹ nígbàgbọ́ bẹ́ẹ̀ ẹ sì ṣe pẹ̀lú wa gbogbo àwọn kinní ìsà ǹjẹ́ ẹ yá mọ́ mutí àwa ti lọ bí màlúù nàbí kan rí tá àfáà tó pè wá nígbà tí wọ́n jáde ta tó sọ̀rọ̀ èmi ò gbóòórùn kankan béèyàn mú gbogbo ilé ayé ìtàn bá bá ń sọ̀rọ̀ mo ò gbóòórùn Ọlọ́run fún mi lóòórùn gbígbọ́ àwọn ọmọ tá a jọ lọ wọ́n sáré dọ́ fọ́ ọdún mú kí ló ṣẹlẹ̀ wọn ni àfáà tó wá kí wa ó ti yóò fa ó yó kìí ṣe ọdún ìmọ̀sọ́ kìí ṣe ọdún tó súnmọ́ yìí ó mò ń sọ̀rọ̀ bíi 20 years ago ó ti yó ọ̀gá ẹ̀dẹ́ ti yó tọ̀ wọ́n gbé oníkápákì sálẹ̀ bẹ́ẹ̀ ìsàlẹ̀ tí wọ́n nàka sí fún wa náà lágbàdo òdì kejì tá a fi lọ lé wa àwọn ọmọ pé irú àwọn èèyàn báyìí ni iṣẹ́ yẹn ọmọ ìpamọ́ àfáà kan mutí wọ́n sì sọpọ́ tí ọ̀dà wọ́n fọ́ tí ló ṣẹ́ bí èèyàn bá kírun lẹ́yìn ẹlòmíì báyìí tá a bá fẹ́ kírun wọ́n léèyàn ọ̀dà níyẹn pé òun fẹ́ kírun láwòkọ́ ṣe ìmáàmù ni ìta àtúlẹ́yìn rẹ̀ ti yó náà àfáà ní sọ fún wa pé ká lélé ayé àfáà ní sọ fún wa pé ká sáré ibò lẹ́ni a sáré lọ tí ẹ fẹ́ sáré wọ sáré ni àfáà ní sọ fún wa ká sáré ẹsẹ̀ náà sọ fún wa ká sáré mo là sáré lọ ẹ sọ fún wa ká fi gbogbo nǹkan lẹ̀ fọlọ́run ẹni tó ní a sáré gan ti sáré abẹ́ tó léèyàn sáré kò ti sáré òun kò ti fò bẹ́ẹ̀ bá fẹ́ gbọ́ wá sí àfáà tó níyàwó méjì àtàfáà tó níyàwó kan níbi tó ti ń túmọ̀ sí náà láti àwọn àdúgbò ọ̀tọ̀ọ̀tọ̀ ní tó kù tí ká dúpọ̀ ọmọ tún fún wa opinion yìí ti ń wọnú tẹ̀ǹtú ẹ ti rí náírà yé èyí lẹ súnmọ́ àwọn olóṣèlú yìí àmọ́ tẹ̀ bá wọn sọ ayé bàjẹ́ tán tí wọ́n bá ti kanlẹ̀ àgbọ̀n kankan mọ́ èyí lẹ ṣiṣẹ́ fọ́pọ̀lọpọ̀ èèyàn tí ń bàlújẹ́ advice wo lẹ ń fún wọn ẹ wá ń bọ́ sórí afẹ́fẹ́ báyìí ẹ wá ń sọ̀rọ̀ èmi ò lẹ́ẹ̀sẹ̀ sọ̀rọ̀ gbogbo yín kọ́ ni mò ń bá wí o ṣùgbọ́n ẹ̀yin tẹ́ ẹ̀ da tẹ́ ń bá àfáà jẹ́ ẹ̀yẹ conscience yín wò bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ yìí ẹ máa wò pé ipa wo lẹ kó níbi táwùjọ dé dúró yìí ṣé ẹ kópa rere ni àbẹ́ ẹ kópa burúkú ṣé ẹ wà nínú àwọn tó mú wa dépò yìí ni àbẹ́ ẹ wà nínú àwọn tó sáré kí ìṣẹ̀lẹ̀ láabi tí ń ṣẹlẹ̀ kó má máa ṣẹlẹ̀ ẹ kọ́kọ́ bìrà yín ná ẹ bá ti wá bìrà yín tán ẹ wá wò pé bó ni aburú yóò ṣe ní máa ṣẹlẹ̀ tí ò ní máa tẹ̀síwájú. Number 1 ó ní pé iṣẹ́ kí ni iṣẹ́ yín sà wọ́n ń kéwú ní Saudi wọ́n ń kéwú káàkiri àgbáyé iṣẹ́ kí ni iṣẹ́ yín gan iṣẹ́ àkọ́kọ́ iṣẹ́ àfa mo rò pé iṣẹ́ tíṣà gangan ni àfa àti onílé kéwú tí ọlọ́mọ ti ń kọ́ ń kéwú tí ó bá jẹ́ pé iṣẹ́ tíṣà ní sẹ́yìn èló ni wọ́n ń san fún àwọn ọmọ ilé kéwú ọ̀pọ̀lọpọ̀ ọmọ tẹ́ ń kọ́ ń kéwú wọn ò ní sanwó ọjọ́ wòlímọ̀ lẹ́ẹ̀dùn ó dè ó dijọ́ wòlímọ̀ nítorí ọjọ́ wòlímọ̀ ilé máa jẹ́ káàfà òkun ọjẹ́ onísùúrù yóò máa kọ́ ọmọ lọ nímúra di pé Ọlọ́run san lẹ́san yóò wá máa ṣe sùúrù díjọ́ tọmọ bá máa kéwú ọjọ́ wòlímọ̀ ni wọ́n wà ní owó gbá owó àwòtá àṣọ iná ọ̀pọ̀lọpọ̀ ọmọ lọ́jọ́ pàfà ní ṣe wòlímọ̀ fún iṣẹ́ àkọ́kọ́ nìyẹn tó bá jẹ́ pé a gbà pé iṣẹ́ àkọ́kọ́ nù gbogbo àwọn àfà ńláńláńláńláńlá tẹ́ ẹ máa dáko tẹ́ ẹ máa ti orúkọ wọn síwájú tó yẹ pé bẹ́ẹ̀ súnmọ́ wọn bí ẹ súnmọ́ wọn bí èwo ni ọkọ máa ń kéwú nínú wọn èwo ni ọkọ máa ń kéwú èwo ló jẹ́ pé iṣẹ́ ká máa ṣiṣẹ́ fáwọn ẹni bí iṣẹ́ ká máa ṣiṣẹ́ fún àwọn fẹ́ dájọ́ lẹ́wọ̀ àríkàn mọ́lẹ̀ kérò pọ̀ èwo ló jẹ́ pé iṣẹ́ tí ẹ fi lè ròyìn ẹ̀ nìyẹn tí ọkọ máa ń kéwú nínú gbogbo wọn ìyẹn ló sọ fún wa pé iṣẹ́ àkọ́kọ́ iṣẹ́ àfáà gangan òun ni kó jẹ́ ẹni tí ọkọ ọmọ ní kéwú àmọ́ àwọn àfáà ńláńlá kódà tí wọ́n jẹ́ ìmáàmù tí wọ́n tún ṣe wáàsí kiri gbogbo àgbáyé lónìí nílẹ̀ Yorùbá yìí náà ni kódà tí ó jìnnà síbi tíṣẹ̀lẹ̀ tó yẹ pé wọ́n tún kọ́ ọmọ kéwú dì sí àmọ́ àwọn àfáà tó yẹ pé the same state ni pẹ̀lú bí tíṣẹ̀lẹ̀ wọ́n sì lè ṣe wáàsí throughout 30 days láì tó sì jẹ́ pé wọ́n sì tún kọ́ ọmọ kéwú dì sí. Number 1 wà ní pé àwa tá à ń kọ́ ọmọ kéwú kí là ń kọ́ wọn àwa tá à kọ́ ọmọ kéwú kí là ń ṣe bẹ́ẹ̀ ni àfáà tó dúró tán tí yan náfìlà lóru àsìkò gba náfìlà lóru sẹ́rẹ́ lómi kí ló dé tó ń dáhùn pé àwọn pé ọ̀la àfa ṣe òfin Nàìjíríà sọ́tako babaláwo ni òfin Nàìjíríà sọ́tako oníṣègùn ni jẹ́ babaláwo náà jẹ́ oníṣègùn jẹ́ tó bá fẹ́ jẹ́ àbí ta ló sọ fún ọ pé gbogbo oníṣègùn pàtì yẹn náà lò ta ló sọ fún ọ pé gbogbo babaláwo pàtì yẹn ni wọ́n lò tí ẹ̀gbẹ́ wa burú gan ju oníṣègùn lọ ó burú ju babaláwo lọ torí pé ọ̀pọ̀lọpọ̀ náà àwọn tí ń jáde yìí wọ́n jáde lójú ayé ni o wọ́n máa rìn àjò tí wọ́n rìn lẹ́yìn o lórí àwọn ọmọ tá à ń sọ yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ń jáde lójú ayé tí ń jáde tẹ́ ń rí tí ń sọ̀rọ̀ pé tí ń sọ̀rọ̀ oríṣiríṣi ní ìdákọ̀ ẹnì kankan o kódà bí mo ṣe ń sọ yìí ní ìmẹ́ ẹnì kankan nínú wọn gbogbo àwọn tó jáde pátápátá kò sí èyí tí mo bá ṣe láàbì kankan lọ́wọ́ rẹ̀ ṣùgbọ́n mo sọ fún ẹ káyẹ conscience wọn wò nínú àwọn tó sì ń jáde yìí àwọn tí ó jẹ́ pé àwọn náà ń ṣe irú tá à ń sọ ìwà bẹ́ẹ̀ ṣùgbọ́n bọ́rọ̀ yìí ti wá bójú kẹ̀kẹ́ yìí tí wọ́n bá jáde ayé òní kí ló dé tí wọ́n jáde ni wọ́n fi jáde Islam yìí ṣẹ̀sìn àbùkù Islam yìí ṣẹ̀sìn yẹ̀yẹ́ Islam yìí ṣẹ̀sìn tí wọ́n fi wọ́lẹ̀ ẹ̀sìn Ọlọ́run ni kò ṣẹ̀sìn tí èèyàn tiẹ̀ ní fi wọ́lẹ̀ Ọlọ́run nìkan ló lágbára lórí ẹ̀sìn nígbà yẹn bá dọ́dọ̀ rẹ̀ oní ọ̀yọ́ ilé ìsọ̀nù iná ọ̀yọ́ sílé síbi oní àjọkẹ́ ayé lòun àṣàkẹ́ ọ̀run sáà tí ń kírun torí kálẹ̀ lówó ni báyìí sáà tí ń sàfà torí kálẹ̀ commercial kí ló ṣẹlẹ̀ kí ló dé
bẹ́ẹ̀ sì ń jáde ẹ máa yẹ̀rí ọkàn yín wò. tí n bá ní sọ ìrírí mi nípa irú nǹkan báyìí òun ló jẹ́ rẹ́rìn-ín gbà mú dé ẹ hàn pé mo ní àáfàá ni mo kọ́kọ́ mú ó sì kù tí mo fẹ́ sọ ṣùgbọ́n ẹ jẹ́ fi tàwọn àáfàá lè bá ẹ má bínú o gbogbo yín kọ́ ni ó dùn mọ́ o inú òbí ẹlòmíì yóò rò pé òun bá ìwọ́kọ́ o níta ní kéèyàn mo sọ ìdí èèyàn kankan lẹ́mi o ìdí èèyàn kankan lẹ́mi ṣùgbọ́n mo mọ̀ pé ní tí mo sọ yìí pẹ̀lú àṣẹ Ọlọ́run ẹ̀ ń tọ́ bá wí bẹ̀ tó bá jẹ́ pé Ọlọ́run ó dàbí ẹ̀dá ni tó lè ní òun ó sì ṣèdájọ́ gbogbo àwọn tí ń lo pàtì èèyàn tí wọ́n fi bóyá wọ́n fi sọsẹ́ fún téèwẹ̀ ni àbí wọ́n fi sẹ́bu fún téèfọ́ nǹkan mu òun ó sì tá sí gbogbo wọn síta jọ ẹ̀rí ẹlòmíì tẹ̀ ń kó bẹ́rẹ́ fún wàláhì èèyàn ọ̀hún dànù ni bẹ́ẹ̀ ni mo sọ tó bá ní kí gbogbo ẹni tó ti lo ìka èèyàn kíka ó yọ jáde dìde lójú wọn ẹni ọba ti lo orí èèyàn rí orí ẹ̀ ò di méjì ẹni ọba lápá èèyàn rí kápá àwọn yọ jáde kẹwàá tó máa kọ́lọ́wọ́ tó máa fi tẹ́ńtólò gangan hàn kọ́ máa fi tẹ́ńtólò gangan hàn ẹ̀rú ọ̀bẹ lòmíì tó rò pé bàbá àwọn àánú sáré tó rò pé ìyá àwọn àánú sáré nígbà ọba rí bẹ́ẹ̀ tó súnmọ́ pẹ́kípẹ́kí òun ló ti lo pàtì ìyá àwọn ló lo pàtì bàbá wọn nígbà ọba rí pé ẹni tó ń lọ bá ló lo pàtì ìyá àwọn ló lo pàtì bàbá wọn báwọn afá sọ fún wa àwọn náà sọ fún wa náà wọ́n ní ta ni ó kí lọ jẹ́ ọmọ bí wọ́n ṣe ń wẹ̀kú àfáà náà lọ́lọ́ bá kọ́ bọ́ wẹ̀kú rẹ̀ ní ọmọ òwò bàbá rẹ̀ ní òwò ìyá rẹ̀ nínú ẹ̀ tó súnmọ́ jù tó yẹ kọ́ wẹ̀kú wọn lọ́mọ lọ́yẹ kọ́ wẹ̀kú kí ọkọ wẹ̀kú ìyàwó rẹ̀ tó bá jẹ́ pọ́lọ́ ní kórí bẹ́ẹ̀ kí ìyàwó wẹ̀kú ọkọ kọ́ mọ wẹ̀kú àwọn òbí torí pé yóò lè pàṣírí wọn mọ́ àìmọye àwọn tẹ̀ lọ bá gbé bá wẹ̀kú bá sílé bá ẹmọ tó ti ṣẹlẹ̀ ẹmọ tó ti ṣe ara sí àwọn àfáà náà ẹ lè sílé yìí náà fún wa kódà kẹ́ mọ́ cháàjì wa kò sí tó burú bẹ́ẹ̀ kẹ́ mọ́ cháàjì wa ká mọ́ sanwó fún yín kò sí tó burú bẹ́ẹ̀ abẹ́ wa ti pọ̀ jù náà tí àwọn èpò fi wá wọnú àdìkámọ̀ tó báyìí tí wọ́n fẹ́ bà wọ́n tó dáa jẹ́ pátápátá àwọn àfáà gidi ń bẹ lórílẹ̀ fa àwọn tẹ́bi òní pa débi ìjẹkújẹ àwọn tí òtútù òní mú débi ìwọ̀kú wa sọ àwọn tí wọn ò ní ranjú máa fẹ́ ayé débi pé wọ́n bà ọ̀run wọn jẹ́ wọ́n bẹ lórílẹ̀ ṣùgbọ́n láti wá ṣe báyìí ọkọ̀ tó pàjá àjàlá ó ti pọ́kọ̀ àjàlá mọ́lá wọn lọ́kọ̀ wùlájà pátá bẹ̀ ọlọ́kọ̀ àjàlá ni báwọn àfáà náà bá ń bára wọn sòdodo ọ̀rọ̀ láàrin ara wọn ẹja jìnà sílẹ̀ ẹja jìnà sí tọ̀hún ẹja jìnà sílẹ̀ yóò dìjà ní ọ̀rọ̀ burúkú ní tábìlì social media social media láti mọ yàkàyàkà ara wa táwọn sọ̀rọ̀ burúkú síra wa ẹ káàbọ̀ ọ̀rọ̀ àwọn àfáà Abdulrahman àwọn ní àfáà Abdulrahman ṣé ẹ máa dúró ẹ jẹ́ kọ́kọ́ mú Afsọ kí n tó mú Abdulrahman ṣé ẹ máa dúró Afsọ tó tún kú lọ́wọ́lọ́wọ́ báyìí ṣé ẹ máa dúró Afsọ tó ń kú lọ́wọ́lọ́wọ́ báyìí ní obìnrin ẹjọ́ ní ọkùnrin ẹ̀yìn ẹjọ́ torí Ọlọ́run ìdí àmọ́ sọ́ra wa ṣe rí ojú táwọn àti inú ó jìnà síra wọn ó jìnà gan ẹ̀dá dẹ̀ burú ẹ̀dá le gbogbo bí tá a bá ń lọ ẹjẹ́ àmọ́ sọ bí a bá ń lọ ẹ mọ̀jà àmọ́ rìnrìn àná mọ̀ dárò ẹ̀dẹ̀jà sọ́ra fọ́rẹ̀ orí social media Facebook ní TikTok ní Instagram ní gbogbo ẹ̀ X ní gbogbo tí ń jọ̀rọ̀ orí social media ẹ̀jẹ̀ sọ̀rọ̀ fún ẹ̀dá kan àní ẹ mọ́ sọ̀rẹ́ wọ́n ti tan ọ̀pọ̀lọpọ̀ èèyàn pa látara bí táwa yìí àwọn àìmọye àwọn èèyàn ní ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí Afsọ ló ṣẹlẹ̀ sí lọ́wọ́lọ́wọ́ báyìí nítorí jẹ́ kí ti Afsọ hàn ní pé a kì í pẹ́ délé a máa wálé àìmọye àwọn tí a ti ṣe à ń wá fún tó jẹ́ pé wọ́n sì ti lọ tá a lè rí mọ́ lákàn máa wá wọn náà ni látara rúni báyìí ni o àwọn èèyàn báyìí pọ̀ lókè pẹ́ o àwọn èèyàn báyìí pọ̀ gan o wọ́n bẹ gan o ìwọ̀n bá wọn Afsọ now Abdulrahman ọ̀rọ̀ ti wà ní ẹjọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń jáde láti sọ̀rọ̀ lẹ́nu they are trying to be careful but mo wá fẹ́ educate wọn ni màá fi kó yòókù mọ́ra àwọn ìtókù tí mo fẹ́ sọ ọ̀rọ̀ tó bá wà ní ẹjọ́ a lè sọ ń pa ẹ̀ bá a sì sọ ń pa ẹ̀ ni ó yàtọ̀ sí tá à ń sọ kó tó délé ẹjọ́ tọ́rọ̀ bá ti wà ní ẹjọ́ a gbọ́dọ̀ mú ìdájọ́ wá mọ́ nítorí pé a ti kó sọ́dọ̀ ẹ̀ tí ó dájọ́ ṣùgbọ́n a ní àǹfààní torí pé ìkànnì àwọn àfáà wọ́n ń try láti report tó ṣẹlẹ̀ ní ẹjọ́ wọ́n wá débì kan wọ́n wá dákẹ́ mo rò pé nìkan sí wọn lẹ́kùn pé kí wọ́n sọ pé Abdulrahman wọ́n wá sọ kankan wà náwó olóòfẹ́ sọ̀rọ̀ wọ́n wá ẹnìkan wá yan orí kan máa sọ no exceptional cases ó ní adájọ́ máa ń sọ pé níta sọ ní ẹjọ́ ìwòbọ̀dọ̀ jáde ta adájọ́ dẹ̀ máa make categorically ni ó máa sọ tí adájọ́ bá ti wá adájọ́ wà lè sọ nǹkan bẹ́ẹ̀ yẹn nírú mátà yìí àyàfi tó bá jẹ́ pé ọ̀rọ̀ yẹn ó máa hurt investigations tí wọ́n ń ṣe lọ́wọ́ ó máa affect ẹ̀ tádájọ́ bá fi sọ bẹ́ẹ̀ yẹn á jẹ́ pé tọ́rọ̀ yẹn bá jáde bóyá èèyàn kan wà tí wọ́n ń trace náà sí láti mú bóyá ó sọ orúkọ èèyàn kan tó hàn fẹ́ kó jáde síta tí àwọn ọlọ́pàá fi débẹ̀
ẹgbẹ́ irú nǹkan bẹ́ẹ̀ ni adájọ́ lè sọ irú nǹkan bẹ́ẹ̀. But this particular matter adájọ́ ò sọ categorically pé ẹ gbọ́dọ̀ sọ nípa ọ̀rọ̀ ìmọ̀ o, tó bá lágbọ́dọ̀ sọ nípa ìmọ̀ àníṣọmọ, but adájọ́ bá sọ bẹ́ẹ̀, we have the right to report the court to the world. How do we report the court? Bá ṣe máa report ni ilé ẹjọ́ tó ń gbọ́ ẹjọ́ lágbájá àti lágbájá ó wáyé lónìí nílé ẹjọ́ báyìí lábẹ́ onídàájọ́ báyìí, nígbà tí lágbájá dé báyìí òun àtàwọn báyìí agbẹjọ́rò báyìí ló ṣojú fún, agbẹjọ́rò báyìí ló dúró fún àwọn ẹni báyìí náà, ìyẹn akóti both sides. At the end of the day a lè mẹ́nuba díẹ̀ nínú àwọn ọ̀rọ̀ tó sọ, àní wọnú ẹ̀ tán, a wá gbọ́dọ̀ padà lọ síbi tádájọ́ bá sọ, a gbọ́dọ̀ quote adájọ́, a lè gbọ́dọ̀ quote ọjọ́ tí wọ́n á tún gbé ìdájọ́ yẹn padà, ọjọ́ tí wọ́n sún ẹjọ́ yẹn sí, a gbọ́dọ̀ quote ẹ̀. So bá ṣe lè report court nìyẹn. So ìdí nìyẹn tó pé tá a bá ti ń lọ nísìnyí tí mo ṣe mú eléyìí wá ni pé ọ̀pọ̀lọpọ̀ ẹjọ́ ló ń kú tó bá ti délé ẹjọ́, ìjìjàgbara wa kì í ṣeé ṣe mọ́, ṣùgbọ́n nítorí pé ẹ̀kọ́ nípa ìgbóhùnsáfẹ́fẹ́ ni a kọ́, iṣẹ́ tí àwa dẹ̀ mọ̀ tí Ọlọ́run fẹsẹ̀ wálé nìyẹn, kì í fún wa ní àǹfààní láti gbà fún ẹnikẹ́ni láti tẹ ẹjọ́ tí a bá ti gbámú rì tó bá délé ẹjọ́. Ẹ̀yin náà dẹ̀ rí pé tẹ bá fura ó máa ń fún wa ní àwọn àṣeyọrí lóríṣiríṣi, pé ẹjọ́ dé ilé ẹjọ́ àsìkò yẹn ní gbogbo àwọn mídíà wọ́n máa relax, both print and broadcast and the new media they will relax, wọ́n á ní ó ti délé ẹjọ́. Ok, nígbà tó délé ẹjọ́ tẹ́ ẹ̀ fún aráàlú ní update mọ́ nípa rẹ̀, báwo ni ilé ẹjọ́ ò ṣe ní ṣe tó wù? Ṣé ẹ mọ̀ wípé iṣẹ́ tá à ń ṣe lórí social media gan ó máa ní effect lórí ẹjọ́? Effect tó máa ní ni pé àwọn adájọ́ directly or indirectly àwọn náà lè need àwọn nǹkan kan látara nǹkan tó bá jẹ́ background information stand give lórí ọ̀rọ̀ tó ti ṣẹlẹ̀ yẹn, but a gbọ́dọ̀ preempt adájọ́ àbí ká sọ tádájọ́ bá give standing order wípé ká má sọ. So a gbọ́dọ̀ ṣe nǹkan bẹ́ẹ̀ yẹn nítorí pé òfin tó gbé kalẹ̀, ṣùgbọ́n òfin yẹn sọ pé ká má sọ̀rọ̀ nípa ìmọ̀ rárá. Tó bá yẹ pé ká má sọ̀rọ̀ nípa ìmọ̀ rárá ni a jẹ́ pé ká má gbà pé ẹjọ́ tó bá ti délé ẹjọ́ ó ti wó nìyẹn. We are the fourth realm of the estate. We have the power under the Constitution of Federal Republic of Nigeria to report the cases in the court, to report whatever cases that is going on in the court, be it celebrated case or uncelebrated case. This particular case, it's a celebrated case. It has to be reported to the society. They need to know update. They need to know what next. But that when report there, we cannot come to Ilorin now. But next adjournment, we might be there. Next adjournment here, it was not mentioned. Report. Meanwhile, the case, one cannot be lost in magistrate court. The magistrate court does not have power over this particular case. They will take the case out of magistrate court because it is a murder case. Number B, murder case lost in magistrate court. Adájọ́ magistrate court ò láṣẹ láti ó kọjá jurisdiction láti sọ pé ẹtú ẹni ilẹ̀ àbí ẹ má tú sílẹ̀. So any criminal case number ti gbé lọ síwájú magistrate court, there is no doubt about it. That particular suspect is going to prison that day. Nítorí pé wọ́n á ní kí wọ́n lọ tọ́jú ẹ̀ pamọ́ ni. They are waiting for government, Kwara State government. The whole world, we are waiting for Kwara State government now. DPP, Director of Public Prosecution, òní DPP under Ministry of Justice. Kí náà máa gbé jáde? Wọ́n á gbé advice jáde. Inú advice yẹn ni ó ti jáde bóyá Abdulrahman lẹ́jọ́ jẹ́ àbí ò lẹ́jọ́ jẹ́. Irú bẹ́ẹ̀ yẹn ni àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn ti máa ń lọ kọ́nà ẹjọ́ tó fi máa ń dàrú nígbà míì tá a sọ pé ọlọ́pàá dẹjọ́ nù, ọlọ́pàá dá kéèsì rú o, adájọ́ ò dájọ́ dáadáa o. Adájọ́ yẹ bó ṣe wulẹ̀ kó ní interest tó nínú matter yẹn. Nǹkan tó bá jáde ní DPP, Director of Public Prosecution, òun ló máa lọ sí High Court. Nítorí máa jáde níbẹ̀ tó bá sọ pé ó lẹ́jọ́ jẹ́ o, kò ní padà kí ni ìyọ̀ mi lọ sí magistrate court mọ́, it's going direct to High Court. High Court yẹn ti máa ṣẹjọ́ lọ nítorí pé criminal matter ni. So tó bá jẹ́ pé wọ́n sọ pé kò lẹ́jọ́ jẹ́ o, tí wọ́n bá ti gbé kíní yẹn wọ́n á gbé padà sí magistrate court. Next court tó bá wá báyìí tí wọ́n bá ní ò lẹ́jọ́ jẹ́ wọ́n á kàn dánù ni. Number one. Number two, tí wọ́n bá tún wá ló lẹ́jọ́ jẹ́ tí wọ́n wá change ẹjọ́ yẹn bóyá from criminal tí wọ́n sọ di lesser charges tí ò ṣe criminal mọ́. Mi fẹ́ go deep into that. Tí wọ́n sọ di lesser charges tí ò ṣe criminal mọ́, wọ́n wá gbé padà sọ lọ sí magistrate court yẹn, magistrate court wá lè máa ṣe lọ. Bọ́ ẹjọ́ apààyàn, ẹjọ́ ó pààyàn ni, bí irú eléyìí, that is murder, which is different from manslaughter, as you know. Ẹni tó fi manslaughter gbé ó pààyàn ni, ẹni tó fi murder gbé pààyàn náà ni, ṣùgbọ́n ó yàtọ̀ síra wọn. I don't want to go deep into that. So tí advice la máa ń pè tó bá ti wá jáde ní DPP, Department of Director of Public Prosecution under Ministry of Justice ló máa ń wà ní gbogbo state. Ni mo tẹ́bá ní tí mo sọ̀rọ̀ kan fún mi, mo ní justice tá a sọ yìí ó depend lórí state kọ̀ọ̀kan. Ṣẹ́wárí ẹni tí criminal kì í jẹ́wọ́ o, go and note that today. Criminal kì í jẹ́wọ́ o, criminal kì í jẹ́wọ́ o. Ó dìgbà tó bá bọ́ sọ́wọ́ ẹni tó dáa mọ̀ pé criminal ni, ẹni lè má rí rí, wọ́n lè má pàdé rí, but àwọn tó ń ṣe irú iṣẹ́ yẹn, àwọn ọlọ́pàá,
àti ọlọ́run ní káwa náà bóyá torí láì tá a tọ̀ àwa náà máa ń ọlọ́run ṣàánú àwa náà díẹ̀ wọ́n pé criminal will come out for you bóyá ẹ̀ náà ni ẹ̀fọ́n gidi ó di ẹsẹ̀ kìnnìkan ni no criminal kì í jẹ́wọ́ o do you know why a criminal will protect kí ni a máa ń pè wọ́n náà accomplice àbí nǹkan criminal will protect some of his accomplice tó mọ̀ pé wọ́n ní owó tó bá jẹ́ pé ó ta orí yẹn fún èèyàn kan tó dẹ̀ mọ̀ pé tó ń ta orí yẹn fún ó lówó gan ó lè gbà ń lẹ̀ ẹni ọ̀wà máa gbóúnjẹ fún prison ní mẹ́ni yẹn yóò lé èèyàn kan tí ó máa rán sí tí ó lọ máa gbóúnjẹ fún wow ẹ jẹ́ kí ìjọba ó tú mi lẹ̀ tán ẹ jẹ́ kí ìjọba ó tú mi lẹ̀ tán kí n analyse nǹkan pè ní prison àtàwọn nǹkan tó ń ṣẹlẹ̀ ẹ gbúrò gbọ́ ẹ yẹ sáà ẹ subscribe sórí YouTube mi Oriyomi Hamzat Rescue Mission Oriyomi Hamzat Rescue Mission torí Rescue Mission mo fẹ́ fi ṣe ẹ subscribe sórí YouTube mi ẹ jẹ́ wọ́n tú mi lẹ̀ tán ẹ gbúrò gbọ́ criminal ò ní jẹ́wọ́ ẹni tó bá jẹ́ gbòógì bóyá èèyàn ńlá kan ni bóyá olówó kan ni bẹ́ẹ̀ bá palẹ̀ pàtó rọ́mọ̀ pé ní ọ̀yọ́ jáde nínú problem yẹn so I don't blame police àwọn kan blame ọlọ́pàá pé wọ́n tarí rọ́ṣẹ̀ lọ ilé ẹjọ́ it does not stop the investigation wọ́n ti gbàgbé olùkọ́ tó máa ń pè wọ́n máa ń fi charges kúnra wọn tẹ́jọ́ bá ń lọ lọ́wọ́ wọ́n tún lè hard èèyàn mọ́ wọ́n tún lè má wọn yòókù àyè tí wọ́n bá mú náà kò affect ẹjọ́ yẹn wọ́n á tún kó wọn pọ̀ náà ni so then ariwo pọ̀ jù lórí mátà yìí tó máa ti rọ́ṣẹ̀ lọ so gbogbo tẹ́ ẹ̀rọ yẹn nínú rò bẹ́ẹ̀ má jà á sọ ẹ̀dẹ̀ má jà á sọ̀rọ̀ lọ́bẹ̀ ṣẹ́ẹ̀tìkẹ́tẹ̀ yẹn máa ń dẹ tàkúté yẹn ni ẹjẹ́ àdẹ tàkúté yẹn ẹjẹ́ àdẹ díẹ̀ tó bá jẹ mọ́ bẹ́ẹ̀ á padà sọ fine wọ́n ti sáré rọ́ṣẹ̀ wọ́n ti gbé lọ lẹ́jọ́ àwa yìí ti mú yàn rí kì í ṣe mùsùlùmí tó bá ń ṣe mùsùlùmí ó ń ṣe lábẹ́nu ni tó bá ń ṣe kìrìsìtẹ́nì ó ń ṣe lábẹ́nu ni a ti mú tá a sì ká bàtì yẹn mọ́ lọ́wọ́ tá a sì lọ wẹ́ ìkúlé rẹ̀ tá a tún wú àwọn nǹkan abátẹlẹwọ́ abórí èèyàn akó gbogbo ẹ̀ a dẹ̀ mọ́ bí tá a gbé lọ́ngbà yẹn nígbà tí ó padà jáde àwọn tó pàdé ẹ̀ wọ́n sàn kó wọn mọ́rin síbi tó rí Yomi ó ti rí òun ni ó ṣe kú òun bàdàn nígbà yẹn wọ́n ní waste product ni waste product ni pàtì ara yẹn ìní gbàgbé ọ̀rọ̀ náírà ìmọ̀ sọ̀rọ̀ tó dùn mí a ṣe wàhálà gan ká tó rí mú a ṣe wàhálà gan wọ́n dé later nígbà tá a nípa parí iṣẹ́ tán àti ambush àti capture àwa communicate àmọ̀tẹ́kùn try wọ́n cooperate with us bá a ṣe gbé nìyẹn at the end of the day àmọ̀tẹ́kùn kọ́ ló ṣe kéṣe àmọ̀tẹ́kùn kọ́ ló sọ pé waste product ni o àwọn kan sọ pé waste product ni now ọ̀rọ̀ àwọn ọlọ́pàá nìyẹn àti ilé ẹjọ́ ìdí tí mo fi sọ àwọn eléyìí mo fẹ́ sọ ibi tẹ́ kíyèsí ni o àwa tá a jẹ́ àfa tá a fẹ́ wẹ ìjà àfa wa mọ́ tá a fẹ́ kó ọkùnrin òkú èrìgì yóò bìlà orí social media ẹ̀kọ́ ni ibi tẹ́ wà o bẹ́ẹ̀ ni DPP Ministry of Justice Kwara State advice yẹn ni kó tètè jáde tá advice bá ti jáde yóò lọ sí high court wọ́n fáìlì mátà yìí síbẹ̀ a mọ̀ sí mátà lọ ṣe rí kóòtù tí wọ́n gbé lọ yìí wọ́n ti gbé lọ kóòtù torí murder case ni ó wà ní kóòtù lóòótọ́ wọ́n ti lọ já síbẹ̀ yẹn lóòótọ́ ṣùgbọ́n ẹjọ́ ò ti bẹ̀rẹ̀ àwọn tá a tún pọ̀ṣù mátà ẹni tó bá fẹ́ pọ̀ṣù mátà kò ní rojú owó kò ní rojú àkókò yóò dẹ̀ ready láti gbogbo nǹkan láti make sure pé ní tó ń pọ̀ṣù yẹn pọ̀ṣù yẹn our eye must be on the ball whatever happens they will discourage us they will insult us they will try to buy us please ẹ má jà dáhùn ẹ já máa wo bí tá à ń lọ nítorí pé ẹjọ́ máa ń pẹ́ o ẹjọ́ máa ń pẹ́ gan-an yóò kàn pẹ́ for nothing yóò bá súnyàn pé ajá tún wà nǹkan míì ṣe no bẹ́ẹ̀ bá ṣe ń wà nǹkan tuntun ṣe ká máa pọ̀ sí tó wà lẹ́nu bá a ṣe máa ń ṣẹjọ́ nìyẹn so mi ò blame ọlọ́pàá ṣiṣẹ́ wọn dáadáa ṣùgbọ́n àwọn náà wọ́n ṣàjàrí gbogbo kínní ó ṣàṣe sìfìlẹ̀ náà ló padà wúwo jáde ọlọ́pàá ni lè kò sí perfection nínú ìjọmọ nìyàn kọ́ lọ́n tún wá ṣe ẹ kàn wo ẹja máa follow wọn báwa ṣe ń follow wọn à ń ràn wọn lọ́wọ́ náà ni bá a ṣe ń follow wọn back to back à ń ràn wọn lọ́wọ́ náà ni bí a pressure ti pọ̀ lórí àwọn ọlọ́pàá yẹn pressure ti pọ̀ lórí wọn kọ́ọ̀lù yẹ́ra díẹ̀ ní máa jẹ́ kí ọlọ́pàá tètè ti mátà sí court tí pressure bá ti pọ̀ lórí wọn tẹ́lẹ̀ pé bí nìkan tí wọ́n rán wọn létí orí táwọn ṣe fún wọn rí tí wọ́n ń fi oríṣiríṣi nǹkan wọ́n máa ń tì sí court so àmọ́ ìgbé táwọn ọlọ́pàá ti gbà bóyá fún Abdulrahman ni àbí against Abdulrahman we don't know ntẹ́mi sámọ̀ ni pé ọlọ́pàá ó ti gba ìpè ọlọ́pàá ò dẹ̀ fẹ́ ẹ̀wọ̀n tí kéèyàn máa play ball kí bọ́ọ̀ máa dùn kẹ́nìkan gègé tí wọ́n á pàṣẹ nìkan kọ́ wá wò pé kò nítorí mi bàjẹ́ mọ́kò bá mi ẹ pàṣẹ lómi ọlọ́pàá máa ṣe bẹ́ẹ̀ wọ́n yà sáré tì ilé ẹjọ́ ẹ máa bá ilé ẹjọ́ fà gbogbo investigation tẹ bá ní kọ́lọ́pàá máa ṣe lẹ́yìn tó wà ní ẹjọ́ wọ́n sì lè ṣe ẹ má rò pé kò lè ṣe investigation wọ́n sì lè ṣe ṣẹgbọ́ now Ìlọrin Ìbàdàn wọ́n ní Ìbàdàn ni wọ́n ta orí sí àwọn kan wá kígbe Ìbàdàn wọ́n torí sí kí ló fọ́ ní sí yín bẹ́ẹ̀ I won't argue that wọ́n nira wọ́n ta ìtì pamílẹ̀rì ni ẹ pé o láti jọ́ lókìkí ọmọ ni ọmọ tí wọ́n pa yìí o èmi ìyá àwọn tí wọ́n pa lójúmọ́ ni èmi ìyá àwọn tí ń rorí lójúmọ́ ni àwọn tí wọ́n dojú àgbo tẹ́ mọ́ ti àgàdànù sọ́tò sósì
ẹbu tí wọ́n ti gún orí mọ́ wọn ti tọ́ láwọn tó kù ní dáadáa ọlọ́run máa sọ wa ṣe wá rí kọ̀ọ̀kan tá a bá gbá mú báyìí àmọ́ ìjà jùlẹ̀ o ẹja máa ṣe káfí máa kọ́ àwọn yòókù lọ́gbọ́n ni o gbogbo ẹni tí pé kí wọ́n gbé kí wọ́n tì mọ́lé kí wọ́n pa kí wọ́n ṣe ẹ̀rù bẹ́ẹ̀ lómi ìkọ́ tó kọ́ mọ́tò kó tó dákọ̀ ọ̀hún ni o bẹ́ẹ̀ ni ẹjọ́ tó lé ọlọ́run ẹ má jà fílẹ̀ ni o kò ń ṣe pé eléyìí kò ń ṣe pé àti tó ṣẹlẹ̀ lọ fáàjò ní náà nǹkan oníkan ṣẹlẹ̀ lọ fáàjò ní àwọn pé wọ́n torí sí Ìbàdàn wọ́n wá ń jọ àwọn èèyàn lójú kọjú mi lójú o ṣé Ìbàdàn wá jẹ́ ìlú kan ṣé Ìbàdàn jẹ́ ìlú ọmọ Ìbàdàn ṣé Ìbàdàn jẹ́ afẹ́ Ìbàdàn o ẹ mọ̀ Ìbàdàn wọ́n lọ́mọ tó orí tó fún Ìbàdàn ọlọ́bọ̀ yanjú ẹbí ọba sẹ́bì rẹ̀ ń bẹ̀ àárí ìlú tí ò sí Ìbàdàn àárí ìran tí ò sí Ìbàdàn gbogbo nǹkan ló kún Ìbàdàn wọ́n ń ṣe wọ́n ń ṣe o wọ́n ń ṣe bá ló ń ta Ìbàdàn ó sì jọ àwọn èèyàn lójú pọ̀ ta Ìbàdàn ó lè ta Ìbàdàn mọ́ náà wọ́n rà ń bẹ̀ náà sẹ́yìn ti gbàgbé ni ṣé bí Ìbàdàn bí láti mú ọkùnrin kan tó pe rẹ̀ láàfà bọ́ọ̀hù kànga tó gbẹ́ síwájú ilé rẹ̀ kí lórúkọ rẹ̀ sókè ìwé tó gbẹ́ wájú ilé rẹ̀ yíbí ìyá kan ló sunkún dọ́dọ̀ mi tó ní ọmọ òun o bẹ́ẹ̀ni jẹjẹrẹ tẹ́ni àìṣe ti mùsùlùmí o tó bá ti dọ̀rọ̀ kírísítẹ́nì o tó bá ti dọ̀rọ̀ mùsùlùmí àìdí pẹ̀lú wọn o èyí tọ́lọ́ ìpọ́nà ní ọgbọ̀n yín ẹnu gbòde ebi ìyá kan ló sunkún dọ́dọ̀ wa tó lóun wọ ọmọ òun láti tẹ̀sẹ̀ bọ́ community náà àjọkára bọ̀ tí bí wájú ilé bàbá òun ebi nu sókè ìwé àfáà yẹn ni láti bá òkùtù ọmọ yẹn nígbà tí wọ́n gbé òkùtù ọmọ yẹn jáde tán wọ́n ti górí ẹ̀ wọ́n ti gápá wọ́n ti gó ọ̀pọ̀lọpọ̀ nǹkan nígbà gbé òkùtù ọmọ yẹn jáde tán ti bí ọ̀pọ̀lọpọ̀ eegun apá eegun ẹsẹ̀ eegun orí oríṣiríṣi náà bá nínú kànga yẹn ní Ìbàdàn bí náà nìyà ìbá àfáà yẹn náà wà mẹ́wàá nísìn síbẹ̀ ẹ ti gbàgbé tapẹ́tẹ́ tí wọ́n náà pa sọ̀fíọ́ tí wọ́n náà ká orí mọ́ wọn lọ́wọ́ nínú mọ́tò ìbá àfáà náà ni ìkan ló lómi nígbà kan báyìí náà sí ìbá àfáà náà ni orí náà wọ́n ká mọ́ wọn lọ́wọ́ nígbà náà ìwà ni wọ́n ta Ìbàdàn wọ́n ta sí Ìbàdàn gbogbo àwọn ètí mo sọ sí Ìbàdàn ni ìwà ta Ìbàdàn tó ráyọ ọjọ́ lójú àti kọ́ lọ́wọ́ ṣàánú wa kí a máa ṣègbìyànjú ní gbogbo bí agbára wa bá ṣe mọ níbi tá a bá mọ gbogbo àwọn tí mo kà yẹn wọ́n ń bẹ ní Agodi èmi Abdulrahman Oríyọmí Hamzat mo sì kópa nípa bí wọ́n ṣe dágodi àáfàá sí ní gbogbo wọn ẹni tó bá ti dọ̀rọ̀ mùsùlùmí ò kì í sọ̀rọ̀ àwọn yẹn sáàfàá àwọn tá a bá ti ká nǹkan bá mọ́ lọ́wọ́ wọn yẹn sáàfàá iyì tí ń bẹ fàáfàá kò sí fún wọn mọ́ àpẹẹrẹ tí ń bẹ fàáfàá kò sí fún wọn mọ́ ọ̀wọ̀ tí ń bẹ fàáfàá kò sí fún wọn mọ́ ẹnikẹ́ni tó bá wà ń sọ ńgbà náà pé àáfàá lè ṣe báyìí sí ẹmúntàn náà ẹ ti mọ́lé ara wọn ní ẹmú ẹ ti mọ́lé ara wọn ní ohun tó ti yẹ ká máa bá àfà ẹ tá a bá ti bá ń bẹ ẹ dákun ẹ pín alé ẹ gbọ́ Ramadan ní bọ̀ yìí ẹ mọ̀ torí ẹ pé ẹ ní gbọ́rọ̀ àwọn àfà mọ́ ẹ mọ̀ torí ẹ pé Ramadan lecture àfà kan ní sọ̀rọ̀ bẹ́ẹ̀ kó get out ẹ bá àfà kan bí ẹ mọ̀ ṣe bẹ́ẹ̀ ẹ jọ gbogbo àwọn àfà àti lẹ́ni àbùkù no ẹ mọ̀ ṣe bẹ́ẹ̀ gbogbo àfà ìṣẹ́ni àbùkù ṣé wá rí ẹja máa pín báyìí ẹja máa yà ibi tẹ́ ẹ bá ti bá àfà tí bá ń sọ ọ̀rọ̀ tí ò bá kúrà mu tí ń sọ ọ̀rọ̀ tó lè ba ìlú jẹ́ tí ń sọ ọ̀rọ̀ tó lè ba àwùjọ jẹ́ ẹ gbọ́ fún lápẹ̀lẹ́ àfà mọ́ tí ń sọ ọ̀rọ̀ tó tako Al-Qur'an Karim tí ń sọ ọ̀rọ̀ tó tako hadith òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam gbèsè àfà ẹ kàn lábùkù ẹ wọlé ẹ yẹpẹrẹ ẹ gbọ́ mi yẹ o ibi ẹ bá ti bá ní tó pé rẹ̀ láàfà ẹ gbàgbé ìmúra ẹ gbàgbé dressing ẹ gbàgbé orúkọ ẹ gbàgbé gbogbo kàrá náà oríṣiríṣi no ibi tẹ́ ẹ bá ti bá ẹ tí ó pé rẹ̀ láàfà tí ń sọ ọ̀rọ̀ tí ò bá tó wà nínú Al-Qur'an mu ọ̀rọ̀ tí ò bá hadith òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam mu ọ̀rọ̀ tí ò bá ìjọmọlúwàbí mu ọ̀rọ̀ tó lè dá wàhálà alẹ́ tí kàn ń dà lúrú nítorí àpò rẹ̀ ẹ kàn lábùkù kẹsà àfà ṣùgbọ́n bí tẹ́ bá ti rí àfà ó múra bí àfà ìgbà tí ó tún wá lanu sọ̀rọ̀ ó tún wá ń sọ̀rọ̀ bí àfà ẹni bẹ̀rù Ọlọ́run ó ń sọ̀rọ̀ pẹ̀lú ọ̀rọ̀ Al-Qur'an kò sọ̀rọ̀ fẹ́ẹ́nú kò sọ̀rọ̀ ta ni ó mú mi kò sọ̀rọ̀ tó lè bàlú jẹ́ kò tako ojú ọ̀nà Ọlọ́run ẹ dákun ẹ pọ́n ilé ẹ yẹ ẹ sí ẹni Ọlọ́run ni ẹ dákun ẹ pọ́n ilé ẹ yẹ ẹ sí ẹni Ọlọ́run ni ẹbẹ́ yìí náà mọ̀ àmọ̀ ìyàtọ̀ láàrin méjèèjì ìní àmọ́ ìnáwó gbàgbọ́ ohun tí wulẹ̀ òkun tó táfà bá sọ nǹkankan tó tako ìlànà tí ó wà ní Al-Qur'an tó tako ìlànà àdìtò ìṣẹ́ náà sàṣàlà tó ń sọ ìní àmọ́ ìnáwó máa sì mọ́ béèrè oníbéèrè ni mí anábìrì kẹ́ ẹ jẹ́ kan nínú mẹ́tẹ̀ẹ̀ta o tẹ́ ẹ bá jẹ́ onímọ̀ tí ọmọ kọ́ yàn kẹ́ ẹ jẹ́ olùkọ́ tí onímọ̀ ń kọ́ bí bẹ́ẹ̀ kọ́ kẹ́ ẹ jẹ́ oníbéèrè èmi àmọ́ béèrè o àmọ́ béèrè ní sì tó máa béèrè ni so fún díẹ̀ yìí tẹ́ bá ti rẹ́nìkan tó ń sọ tó tako níta àjọ mọ̀ torí wọn kò púpọ̀ Kùránì tuntun àbí kò sí Kùránì tuntun níta tí ń lò náà ni mo bẹ̀rẹ̀ dákun ok kò sí Kùránì tuntun níta tí ń lò náà ni àdìtì kankan ò sì sọ̀kalẹ̀ wá mọ́ èyí tó ti wà tẹ́lẹ̀ náà ni torí òpin ànábì náà ni ànábì wọn sàṣàrà fún díẹ̀ yìí
tẹ́ bá ti rẹ̀ ti ń sọ ń tọ́ta kò tó tún lóhun gbé tó ń dé tuntun ní tó tún fẹ́ báyé jẹ́ èyí sáfà lọ́ọ́ fún rẹ̀ nǹkan máa bá kọ́mọ kò rí erigi yóò bìlà ẹ bọ́ lọ́ọ́ fún rẹ̀ kọ́mọ bá tiẹ̀ lọ. now mo ti clear àti ọlọ́pàá mo ti clear àtàwọn afá mo rẹ̀ ti sọ ti obìnrin oríṣiríṣi orí tóbìnrin yẹn obìnrin tí Ọlọ́run ní kó pàdé ikú rẹ̀ níbẹ̀ yẹn mo ti sọ níta fi mọ̀ pé Ọlọ́run ṣàánú wa ni o bọ́kọ̀ bá pààyàn kọ̀ ní ògbé o ẹni tí ọ̀pá ọmọ ọlọ́mọ wọn láfa ni ìmọ̀ nípìn láfa ni wọn láfa mi nípìn láfa àwọn àfáà náà ló tún lọ ṣe fìdáò nílé ọmọ tí wọ́n pa àwọn tí wọ́n pọ̀ ọmọ wọn torí pé wọ́n láfa àdé tọkọ ọmọ àwọn kí wọ́n láwọn fẹ́ràn àfáà mọ́ láyé pé káwọn àfáà máa wá ṣe fìdáò èyí tó túmọ̀ sí pé àfáà gidi rẹ̀ ní tí èsì sáfà tó ń pèrè láfa náà irú Abdulrahman yẹn àwọn náà ń bẹ kọ́lọ́n kó yàwá yà wọn so ọ̀rọ̀ tilé ẹjọ́ náà ó ní mo ti tú fún yín yẹn ọ̀rọ̀ Ìbàdàn pé Ìbàdàn ní ẹ torí sí ẹni ẹ bá torí fún wọn wá gbé e nígbà ìgbésẹ̀ àti pé gbogbo Ìbàdàn ní ẹ torí fún ebi yẹn kan ní ẹ̀ta fún Ìbàdàn gbogbo Ìlọrin òsì sápò ń lọ ni nígbà tí Abdulrahman pààyàn lọ ni gbogbo Ìbàdàn náà ní sápò Ìbàdàn nígbà bàbá mẹ́ta torí fún Ìbàdàn àìní jẹ́ kíru wa ìwọ́n mú tọ̀ nìkan ní ó dùn wá torí wọn náà lè dáwọn tí náwó lójú agbo tí wọ́n ń kì wọ́n mọ̀jẹ̀ pé owó rẹ̀ ní ó tún wá lóun fẹ́ fi sponsor Ramadan program lọ́dọ̀ tí akálẹ̀ lè dànù so ẹjẹ́ àmọ̀ wọn ọtán kò jù bá náà lọ ṣùgbọ́n pé mo ò sí èmi ò sí náà tẹ́wọ̀n pé Ìlọrin ṣe sọ báwọn oníbàdàn àwọn ń ta ọ̀ wàlá wọ́n rà ọ̀ tó gbogbo Ìlọrin lọ́pàá ọmọ ọlọ́mọ ni èmi yẹn kẹlọ sábà torí ẹ̀ka kó gbogbo Ìlọrin kúrò bẹ́ẹ̀ àbíká tó kó gbogbo Ìlọrin lápá yẹn rárá làákàyè ọgbà làákàyè kò sílùú tí àwọn ènìyàn ò sí báyìí aburú yẹn ń tẹ̀ káàkiri ni etí kálukú bá ti mú lọ́dọ̀ rẹ̀ ní kó máa lé wọn dànù fa kó máa dì pẹ̀lú wọn ká má fọwọ́ ẹ̀hẹ́ mú wọn ká jẹ́ wọn mọ̀ pé àfẹ́ mọ́ láwùjọ wa àfẹ́ wàhálà bí ẹ̀ mọ́ láwùjọ wa kálásì kẹ́lẹ́ yọ ọmọ dìjà lú o kẹ́lẹ́ kó dẹ̀ máa trivialize ẹ̀ bóun fi ṣeré kẹ́lẹ́ kó dẹ̀ máa ṣe torí owó kó fi máa wówó kẹ́lẹ́ kó dẹ̀ máa fi wá popularity kéjọ wọn balance kí wọn máa lè sọ kínní anyway àwọn tó ń wò wá ọgọ̀ náà àwa náà gbọ́n o ṣùgbọ́n àwọn tó ń wò wá náà ọgọ̀ wọn kó ṣàánú wa ẹ̀yin tẹ́ fún wa ní report I'm still expecting some other reports from Kwara State from Ilorin mi ò lè débẹ̀ mi ò tí débẹ̀ the reason dẹ̀ ni pé I don't even know where to go when I get there and I used to tell you case yìí ti di general case gbogbo aládẹjọ ṣe ṣùgbọ́n àwọn eré àtàwọn kéèsì láàmà sọ fúnra wa it is not necessary I go to Ilorin we are all on this matter but if it is necessary if I need to go there I will have to go but as it is now mi ò rí pọ́lọ́pàá dọwọ́rú o mi ò dẹ̀ rí pélé ẹjọ́ dọwọ́rú we are waiting for the advice from the DPP Kwara State ibẹ̀ ló ti kan ìjọba ìpínlẹ̀ Kwara so tí wọ́n bá ti fún wa ní DPP ẹjọ́ ẹjẹ́ àgbọ̀ high court tó bá lọ ẹjẹ́ àgbọ̀ because this matter is not a magistrate court matter it is high court matter and we are all interested on this matter. May God bless you as you listen to me tonight. I don't know how to say it. I don't know what to say. My heart is broken. My heart is bleeding when the information reached me that one Alfa butchered a lady. I keep asking myself, why? For what? Money? Why? Money. This life. Ephemeral. Mirage. It's uncalled for. It's uncalled for. Where do you throw your heart? Where do you throw your conscience? Somebody, you slept with her and you killed her, even if you do not sleep with her. And then he said, the lady had asthma and she died. And the next thing for you to do is to pieces her. If truly she had asthma, she's an asthmatic patient, even if she died like that, you rush to police. Let them lock you up. They will do post-mortem. When the result is out, you'll be exonerated. Are you okay? Do you know what you are saying? Do you know what you are telling us? You butcher someone, you have that cutlass before, you have the template, the place to do that. And the body is not completed. Where did you get the conscience? I mean, where did you get the heart to do that? And you are telling me it's the first time? How do you want me to believe that? When people like you have told me a lot of lies before I find out my truth. My dear brothers and sisters, whatever we are doing, whatever we are planning to do, let's charge that thing, that conscience. And second thought is very, very important in whatever we hope to do. Second thought. Second thought. What if I plan it this way and it doesn't work this way, what will happen? And funny enough, very, very funny enough, these people that are using human parts, they don't make it. They don't get it. They will never be rich. They don't get it. They will never be rich. So, I thank God for my life. If your conscience is clean, that you have never hurt anyone to get to where you are, congratulations.
You belong to my class. Life. Life. Abiola kú kò mú kankan lọ. Life. Ilé ayé tó jẹ́ pé wà á débẹ̀. Ìgbà tó débẹ̀ ló mọ̀ tó fi ń kájú. I lost my dad on my matriculation day. I went back to school. Nobody to pay my school fees. I was forced to hire a girlfriend that time because I was looking for somebody to pay my tuition fee. That happened to be my first girlfriend ever. She paid my tuition fee. I was teaching her. We couldn't sleep together. I respected her like my small god because she was able to pay my school fees and get me some handout. So what advance do you want to make to such a person that is helping your life? When my mates left school that time to come home to collect money, I would go to farm to work as a laborer to get some money. The people that are paying me that time, when I work for them, they are still alive. All my mates that we were together that time, they are still alive. I could remember the day I was seriously beaten at Erua garage because I want to do photojournalism for somebody that paid me stipend to do that thing for her. It was an assignment. I've done my own. I want to do that one for that lady because I collected money from her. I was seriously beaten to the extent that I lost one of my tweets that day. Today, I am not a millionaire. I don't have money in my account. But I trust God in my life. Whatever I want to do, I will do it. My own Afa told me that Oriyomi, you will not only low, ṣùgbọ́n gbogbo tí a bá fowó ṣe láyé, wà á máa ṣe pẹ̀lú rọrùn. Nílẹ̀ àpá yìí, àbáyé yẹn jẹ́. Àwọn olóṣèlú kan náà tún para wọn lọ́sùn yẹn. Sẹ́ǹsì ìdánú ẹ̀, ọdún mẹ́ta náà lẹ́lò. Ẹ bá para yín tẹ́ fi débẹ̀, ẹ kò lọ́dún mẹ́ta. Ẹni tó ti pa alága tán lọ sílé nìyẹn. Ṣé yóò máa jẹ alága nù sáré? Gbogbo àwọn ẹgbẹ́ òṣèlú yẹn ó gbàgbé ẹ̀sìn, wọn ni wọ́n tẹ̀ mọ́. Ilé ẹlòmíì lókù tí wọ́n máa lọ. Bí wọ́n ṣe máa lọ ilé ẹlòmíì tí wọ́n kú lọ́dọ̀ tiẹ̀ náà nìyẹn. Wọ́n rántí bàtà tí wọ́n bẹ́lẹ̀ náà lé wa. Wọ́n rántí iye bàtà tí wọ́n bẹ́lẹ̀ náà lé wa. Wọ́n rántí iye tó wà bẹ́ẹ̀. Àwọn èèyàn ti try pẹ̀lú wa. Wọ́n dúró ti wà fóṣù mẹ́ta. Wọ́n nítorí pé ẹni ńlá ni. Lẹ́yìn oṣù mẹ́ta ńkọ́. Tọ́lọ́run ò bá ṣàánú Oríyọmí Hamzat lónìí. Ọ̀pọ̀lọpọ̀ yóò ti gbàgbé Kúnlé Hamzat. Wọ́n ti gbàgbé Kúnlé Hamzat. Ìwọ tó wá ń lo ọmọ ọlọ́mọ. Oṣù fẹ́ kọ́ ọmọ gbẹ̀yìn tiẹ̀. Bó lọ́mọ ṣe gbẹ̀yìn rẹ̀. Olóòjò ń képe. Kò tí ì ṣetán tí ọ̀sẹ̀ ni. Ó ṣí sórí ọmọ rẹ̀ ni. Kí wá ní ayé tó wá tó nípa tó ti ba ọ̀la rẹ̀ jẹ́ látòní lọ torí pé ó fẹ́ jẹ́ nǹkan. Àwa ń sáré, àwa ń lé gbogbo ẹ̀. Ogun tẹ́yìn mọ̀ pààyàn sí làwọn máa ń ṣe pẹ̀lú rọrùn. Ogun tẹ́yìn mọ̀ báyé jẹ́ sí làwọn máa ń ṣe pẹ̀lú rọrùn. Ọlọ́run ṣàánú wa. Àwa dúpẹ́ o. Ṣùgbọ́n ẹ̀jọ́, wọ́n mẹ́jà para wa náà. Gbogbo àṣírí orí burúkú tó ní tó yẹ pé àfi kó lo ẹ̀jẹ̀ yẹn, àfi kó lo pàtì yẹn lọ́ọ̀jú nù. Àṣírí burúkú nù, àṣírí èṣù ní kìí ṣe tọ́lọ́run. Èèyàn mélòó làwọn aṣáájú wa tá láǹtẹ̀ lè pa kí wọ́n tó jẹ yẹn. Subhana rabbika rabbil izzati amma yasifun wassalamu ala al-mursalin walhamdulillahi rabbil alamin. Ẹ ṣé mo dúpẹ́ o.